gbajúgbajà pásítọ̀ tí ó jẹ́ alákòóso àti olùdásílẹ̀ ìjọ World Assembly Ministries ìyẹn ẹni ọ̀wọ̀ Isaac Ọmọlẹ́yìn tí ó jẹ́ gbajúgbajà pásítọ̀ tí àwọn ìkẹyìn tó wà ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ó mà ti ń tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn kìrìsìtẹ́nì àti àwọn bàbá àgbàgbọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nípa ọ̀rọ̀ tí ó sọ ní ọ̀sẹ̀ kan sí méjì sẹ́yìn èyí tí ó di ariwo ńlá tí bàbá náà sì ti jẹ́ kó di mọ̀ pé kí gbogbo àwọn ìjọ Ọlọ́run pàápàá àwọn ìjọ ńláńlá àti àwọn ajíhìnrere àti àwọn wòlíì pẹ̀lú àwọn pásítọ̀ kan kí wọ́n fi oríjì òun. wọ́n bá ń sọ àwọn pásítọ̀ tí àwọn èèyàn bọ̀wọ̀ fún púpọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọn kì í fi ọ̀rọ̀ wọn ṣeré. Òkè téńté lórúkọ pásítọ̀ ẹni ọ̀wọ̀ Isaac Ọmọlẹ́yìn ìní orúkọ ẹ̀ yóò wà tó sì jẹ́ pé àwọn ìwàásù bàbá náà ó máa ń rìnlẹ̀ gidi táwọn èèyàn sì máa ń pín kiri lórí ẹ̀rọ ayélujára. ṣùgbọ́n lásìkò ní ọ̀sẹ̀ kan sí méjì sẹ́yìn báyìí ìní ìwàásù ẹni ọ̀wọ̀ Isaac Ọmọlẹ́yìn ìní ìwàásù ẹ̀kọ́ máa gbọ́rọ̀ ayélujára tó ń jà rìnrìn kiri èyí tí ọ̀pọ̀ àwọn kìrìsìtẹ́nì tó dùn mọ́ wọn nínú ṣùgbọ́n tí ọ̀pọ̀ èèyàn mọ̀ pé ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ pásítọ̀ àti àwọn ìjọ ńláńlá ni wọ́n ní ìwàásù náà kò dùn mọ́ nínú tí wọ́n sì ń bínú sí ẹni ọ̀wọ̀ Isaac Ọmọlẹ́yìn. ǹjẹ́ ìwàásù wo ni ẹni ọ̀wọ̀ Isaac Ọmọlẹ́yìn ìwàásù rẹ̀ tó dùn mọ́pọ̀ àwọn kìrìsìtẹ́nì ṣùgbọ́n tó ń bí àwọn adarí ìjọ àti àwọn ìjọ ńláńlá mú? ó mà ní bí bàbá náà ṣe jẹ́ kó dì í mọ̀ pé òpin ayé ti ń dè àti pé ìṣọwọ́ tí àwọn pásítọ̀ àti àwọn ìjọ ńláńlá lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fi ń wá owó tó sì fi ń gba owó lọ́wọ́ àwọn ọmọ ìjọ wọn ó ló ti pọ̀ ju. ẹni ọ̀wọ̀ Isaac Ọmọlẹ́yìn ní gbogbo eléyìí kò fi ìwà bí Jésù Kristi hàn nínú ìjọ Ọlọ́run mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tó ní kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. bàbá náà wá ṣe àpèjúwe wípé ní gbogbo àgbáyé báyìí bá ń sọ̀rọ̀ àwọn pásítọ̀ tó lówó jù bíi mẹ́wàá láyé ó láwọn ọmọ Nàìjíríà máa wà ń bẹ̀ ṣùgbọ́n ó ní bá ń sọ ìjọ tó lówó jù nínú tó jẹ́ mẹ́wàá ní àgbáyé ó ní kò sí ìjọ Nàìjíríà kan tó lè wà níbẹ̀. ó ní báwo ni ìjọ kò ṣe lówó tí àwọn alákòóso wọn wá ní owó wọn lè ti fi hàn irú jẹgúdújẹrá tó ń lọ nínú ìjọ Ọlọ́run. bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé ìjọ kátólíìkì tó ní ọmọ ìjọ jù nínú àwọn kìrìsìtẹ́nì ní gbogbo ayé tí wọ́n tún ní èrò jù tí ṣọ́ọ̀ṣì wọn tó sì tó jẹ́ ṣọ́ọ̀ṣì tó lówó jù ó ní ẹni tó jẹ́ olórí wọn ìyún póòpù ó ní bí yóò bá lọ sí ìrìn àjò kan kì í gbé ẹrọ̀pléènì ọkọ̀ òfurufú aládàáni tó ń pè private jet èyí tó di tọrọ ń fọkà lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn adarí ìjọ ń lò bó ṣe lù wọ́n ó ní kì í gbé kiri tó jẹ́ pé ọkọ̀ òfurufú èyí tí wọ́n yóò lọ yálò ìlú commercial jet tí ìjọba orílẹ̀-èdè kìí ìlú máa ń lò tó sì ní ilé ìfihàn pé àwọn kì í ná owó nínàkúnà gẹ́gẹ́ bí àwọn adarí ìjọ Nàìjíríà báwọn ṣe ń ṣe. ọ̀rọ̀ inú mà dariwo ńlá ṣùgbọ́n pásítọ̀ Isaac Ọmọlẹ́yìn ó ti padà tọrọ àforíjì o nínú fídíò tó ṣe síta ètò tẹlifíṣàn Yorùbá Tòótọ́ Ire ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ìjọ àjọ ẹlẹ́mìímọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yín Pentecostal Fellowship of Nigeria PFN ó tọrọ àforíjì lọ́wọ́ ìjọ Christ Apostolic Church CAC náà ó tọrọ àforíjì lọ́wọ́ ìjọ Christ Embassy ìjọ Living Faith Tabernacle tọ́pẹ̀yàn náà sí Winners ìjọ Commonwealth Zion Assembly Koza àti àwọn gbajúmọ̀ wòlíì ìjọ CAC bíi wòlíì Ezekiah àti wòlíì Fúnṣọ́ Àkàndé ti ìlú Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. bàbá náà jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ ni jẹgúdújẹrá ń lọ́nà ìjọ ṣùgbọ́n ó ní àwọn èèyàn ti ṣe ọ̀rọ̀ ń gbé ó sì ti bí àwọn kan nínú. bẹ́ẹ̀ ló ní gẹ́gẹ́ bí ìwé Matthew bó ṣe sọ ó ní Jésù Kristi ní káwọn máa wà àlàáfíà ju ohunkóhun lọ ló ṣe jẹ́ kó máa tọrọ àforíjì. kódà ó ní Bíbélì ní béèyàn bá mú ẹ̀bùn lọ sórí pẹpẹ ṣùgbọ́n tó ń bá ara ilé ẹ̀jà kó kọ́kọ́ lọ parí ìjà náà kó tó wá mú ẹ̀bùn wá sí orí pẹpẹ tó sì dí èyí inú fi wà àlàáfíà láàrin àwọn ìjọ Ọlọ́run tó ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ òun àti ìwàásù tó ń ṣe tó bá ń bínú.